ọ̀rọ̀ míì mọ̀ tún ti jáde tuntun ti jáde o látẹnu ọ̀kan lára àwọn òṣèré orí ìtàgé àwọn onítìátà ìyá Jaye Kuti. Ó mọ̀ ti sọ̀rọ̀ jáde. Ó ti sọ̀rọ̀ lórí àwọn òṣèré onítìátà, àwọn àgbààgbà òṣèré onítìátà kan tí wọ́n ń tọrọ mọ́tò, táwọn èèyàn bẹ̀rẹ̀ sí í fún ní mọ́tò, tí wọ́n bẹ̀rẹ̀ sí í fún lówó lórí ẹ̀rọ ayélujára. Kí ni ìyá Jaye Kuti kí ló sọ? Kí ni màmá yìí sọ nípa àwọn òṣèré tíátà tí wọ́n sọra wọn doníbàárà ní orí ẹ̀rọ ayélujára? Ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ wa láti ìbẹ̀rẹ̀ títí dé òpin. Otasansan rédíò and TV. Lọ́gán tí bàbá òṣèré tíátà Alapinni oosa lọ́gán tí ó rí mọ́tò ayọ́kẹ́lẹ́ gbà láti ọ̀dọ̀ àwọn olólùfẹ́ rẹ̀, gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàdéhùn fún wípé láìpẹ́ láì jìnnà báwọn máa fún un ní mọ́tò ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí yóò fi máa ṣẹ̀ṣẹ̀ rìn. Ní ọjọ́ sátidé ọjọ́ kẹjọ oṣù keje ọdún 2023, òun náà ni bàbá Alapinni ló doní mọ́tò, ló di ẹni tí ń lo ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Lọ́gán tí bàbá yìí tó rí mọ́tò gbà láti ọ̀dọ̀ ọ̀kan lára àwọn olólùfẹ́ tí wọ́n ń gbádùn bàbá yìí nínú eré sinimá, eré orí ìtàgé, ó ní ẹni tó jẹ́ ọ̀kan nínú àwọn obìnrin òṣèré orí tíátà lórílẹ̀‐èdè Nàìjíríà nílẹ̀ Yorùbá, màmá Jaye Kuti. Ó mọ̀ ti sọ̀rọ̀ jáde. Ó ní ṣé ẹ rí àwọn àgbà òṣèré tí wọ́n sọra wọn doníbàárà lórí ẹ̀rọ ayélujára. Ó ní àwọn tẹ́ ń wò yẹn, àwọn tó jẹ́ pé wọ́n ti fi ọjọ́ àárọ̀ wọn ṣeré, tó jẹ́ pé wọn ò tọ́mọ lásìkò tí wọ́n ń rówó, lásìkò tí wọ́n ń rí owó biribiri gbà nígbà tí wọ́n wà lọ́dọ̀ọ́, tí wọn ò fi owó yẹn tí wọn ò fi ṣe nǹkan gidi, tí wọn ò fi tọ́mọ, tó jẹ́ pé obìnrin ni wọ́n ń kó jọ. Òun náà ni àwọn tẹ́ ń wò tẹ́ẹ̀dẹ̀ ń rí tí wọ́n ń tọrọ ọkọ̀, tí wọ́n ń tọrọ owó lórí ẹ̀rọ ayélujára. Nígbà tí Jaye Kuti tó ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀, ó ní kò sẹ́ni tí ó mọ̀ wípé kò sí owó fẹ̀yìntì nínú eré orí ìtàgé, eré orí tíátà, tó sì jẹ́ wípé kò sẹ́ni tí ó fún èèyàn lówó téèyàn bá dàgbà, téèyàn bá dógbó tán tí ò lè ṣeré mọ́. Ó ní ó yẹ káwọn òṣèré onítíátà, ó yẹ kí wọ́n mọ̀ wípé látìgbà tán bá ti wà léwe, tán bá ti wà lọ́dọ̀ọ́, ló yẹ kí wọ́n ti máa pète ọjọ́ alẹ́ wọn sílẹ̀. Nígbà tí agbára ò bá sí mọ́ láti ṣeré, láti máa já lọ sọ́tún, já lọ sósì. Màmá Jaye Kuti òṣèré tíátà ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀. Ó wá ní tá a bá kàn tiẹ̀ wá wò dáadáa, ta ni ó mọ̀ wípé nígbà tí èèyàn bá léegun, tó léegun lápá, tó lè já lọ tọ̀sún, tó lè já lọ sósì, ó yẹ kéèyàn máa fowó pamọ́, kéèyàn máa pọnmi lẹ́dòǹgbẹ nígbà tí ò bá ní ságbára mọ́, tí ò bá ní sí okun láti lọ sọ́tún, láti lọ sósì mọ́. Ó ní lọ́fàá o tó jẹ́ pé àwọn òṣèré tíátà tí wọ́n wá sọra wọn di oníbàárà orí ẹ̀rọ ayélujára. Ó ní wọn ò pète ọjọ́ alẹ́ wọn sílẹ̀ ní. Tá a bá sì wò dáadáa, ọ̀pọ̀ ọkùnrin nínú wọn ló jẹ́ pé nígbà tán wà léwe tí wọ́n sangun, ló jẹ́ pé wọ́n ń kóyàwó jọ, kàkà tí wọ́n fi máa fowó pamọ́ fún ọjọ́ alẹ́ wọn, kàkà tí wọ́n fi máa fowó tọ́mọ, obìnrin ó ní ni wọ́n ń kówó lé lórí, obìnrin ni wọ́n ń kó jọ nígbà náà. Ó nídìí rèé o tó fi jẹ́ pé nígbà tán wá dàgbà, tí wọn ò lè lọ sọ́tún, tí wọn ò lè lọ sósì mọ́, ló wá jọ pé wọ́n sọra wọn di oníbàárà lórí ẹ̀rọ ayélujára. Ó wá tẹ̀síwájú, ó níwà táwọn àgbààgbà òṣèré kọ̀ọ̀kan wù yìí, ó ló tàbùkù iṣẹ́ tíátà, tó fi jẹ́ pé gbogbo àwọn olólùfẹ́ àwọn òní wọ́n ti ń sọ̀rọ̀ burúkú, wọ́n ti ń sọ̀rọ̀ kòbákùngbé sí àwọn, tí wọ́n ti ń ṣàpèjúwe àwọn gẹ́gẹ́ bí alágbe. Màmá Jaye Kuti ó wá tẹ̀síwájú, ó ní ṣé ẹ ráwọn tó jẹ́ pé àìsàn kan tàbómìí ó dè wọ́n mọ́lẹ̀, tó jẹ́ pé àìsàn ọjọ́ ogbó ni tí wọ́n wá ń retí àwọn akẹgbẹ́ àwọn láti máa tọ́jú àwọn, láti máa ṣàánú àwọn. Ọlọ́yẹ kan mọ̀ wípé kì í ṣe dandan
kí ẹnìkan kó ṣàánú ẹnìkan, kì í ṣe dandan kẹ́nìkan kó súgbẹ́ ẹnìkan, àfẹnitọ́lọ́run bá rán sí ni. Ó tẹ̀síwájú ní àjùmọ̀bí ọ̀kan tàánú, àfẹnitọ́lọ́run bá rán sí ni. Màmá Jaye Kuti ó sọ̀rọ̀ púpọ̀ nínú ọ̀rọ̀ nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀, tó sì tẹ̀síwájú tó ní àwọn àgbà òṣèré tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń tọrọ bárà lórí ẹ̀rọ ayélujára, àwọn tó jẹ́ pé wọ́n ti fọjọ́ èwe wọn ìgbà tán wà lọ́dọ̀ọ́ tí wọ́n ti fi ṣòfò ni. Eléyìí náà la gbọ́ o, la ní ká sọ fẹ́yìn lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wá gẹ́gẹ́